ẹ̀yin èèyàn kàyééfì rèé o ọ̀rọ̀ yìí ó mọ̀ ti gba bòmíì yọ kódà aláàjì oríyọmí hamsat wọ́n ti fárígá ìyẹn nípa rògbòdìyàn tí ń lọ lórí ẹ̀rọ ayélujára ẹ tó wá gbọ́n tàlájì oríyọmí hamsat sọ. ẹ mọ̀ wípé àwọn àgbà ọ̀jẹ̀ nínú olóṣèlú tí wọ́n mọ ìbò yí tí wọ́n mọ ìbò kọ àwọn ilẹ̀ ń reverse as illiterate. ẹ mọ̀ pé àwọn àgbàlagbà olóṣèlú gangan ọ̀kàwé bíi tiyín let that time comes. tọ́lọ́run bá ṣetán láti change nǹkan ẹ má máa tanra yín o you are just deceiving yourself. ẹ ń bá ẹ̀ para yín gan o ọlọ́run ẹ ń bá ẹ̀ para yín o. Oríyọmí wo ni irin kan òkè tí ó bá jẹ́ Oríyọmí yóò ṣáàjẹ́ èèyàn kan toríyọmí ó dúró pẹ̀lú. ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbálá ayé níbi tẹ́ ẹ ti láǹfààní tẹ́ ẹ ti ń gbọ́ wá tẹ́ ẹ ti ń wò wá ẹ tó wá gbọ́n tí odidi àáfàá yìí sọ nípa ọ̀rọ̀ tí ń lọ ńlẹ̀ náà ni nípa ọ̀rọ̀ aláàjì Oríyọmí hamsat ẹ má jẹun gbà yín lákòókò ẹ wá gbọ́n tó sọ ṣùgbọ́n ẹ má gbàgbé pórí ètò Kúnlé Ìjẹ̀ṣà náà lẹ́wà fáǹfààní ẹ̀yin tẹ́ ẹ̀ tí subscribe sórí ètò yìí ẹ subscribe sórí ètò yìí káyìn náà ká lè mọ jàǹfààní bàbá tó ṣe ń mú fọ́nrán wá ìyẹn fún ẹ̀yin olólùfẹ́ wa àti fún gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà lápapọ̀ níbikíbi tẹ́ ẹ̀ ti láǹfààní tẹ́ ẹ̀ ti ń gbọ́ wa ẹ wò ẹ bá wa share fọ́nrán yìí kó kan onílé kó kan àlejò kó kan gbogbo èèyàn lára kẹ́yìn náà kẹ́ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ fọ́nrán yìí látòkè délẹ̀ ntẹ́yìn náà bá ní lérò tẹ́ ẹ fẹ́ sọ ẹ sọ sí àpò kọ́mẹ́ǹtì wa ẹ wò ẹ má jẹun gbà yín lákòókò ẹ wá lọ gbọ́n tí àfáà yìí sọ o wọ́n ló kù báyìí nìbọn ró. àwọn gbogbo ayé pọlísì Ọ̀yọ́ state tó bá jẹ́ pé ẹni tẹ́ ti tò kalẹ̀ wàláhì tàláhì ìsúnmọ́bí láìlẹ́dí láìláìláwà àkọ́lọ́kọ́ dárí kìíní tí Oríyọmí hamsat bá jáde yọ wọlé èèpá ni ó dìbò fún. ẹ̀yin olólùfẹ́ wa káàkiri gbogbo àgbálá ayé ọ̀rọ̀ tá a mú wá fọ́nrán tá a mú wá náà lẹ̀ ti ń gbọ́ òun o ẹ gbọ́ kí ni àmì ìdánilójú gan-an tí àfáà yìí fi sọ pé àfi kí aláàjì Oríyọmí hamsat àfi kó mọ̀ gbégbá ìbò ni o ìyẹn lọ́yọ́ state wípé kódà wọ́n ní èèrà alẹ̀ yóò dìbò fún un ẹ gbọ́ irú èèyàn wo ni aláàjì Oríyọmí hamsat jẹ́ àti pé irú ìwà wo aláàjì Oríyọmí hamsat ń hù àti pé àfáà yìí tún sọ̀rọ̀ kan á ní gbogbo mẹ̀kúnnù ni ó dìde ẹ gbọ́ irú báwo ni aláàjì Oríyọmí hamsat ṣe jẹ́ sí mẹ̀kúnnù ẹ̀yin olólùfẹ́ wa káàkiri gbogbo àgbálá ayé ẹ bá wa dá sọ̀rọ̀ yìí kẹ́ ẹ sọ̀rọ̀ sí àpò kọ́mẹ́ǹtì wa lórí ètò Kúnlé Ìjẹ̀ṣà torí kódà àfáà yìí tún sọ̀rọ̀ débì kan ẹ má gbàgbé òwe àwọn àgbà òwe àwọn bàbá wa ẹni tọmọdé bá ń gégi nígbó àgbà ni ó mọ ibi tí ó wò sí o kódà ọ̀rọ̀ yìí ó ti wá lágbára àfáà yìí sọ̀rọ̀ débì kan wọ́n ní àfi kí àwọn olóṣèlú tó jẹ́ pé wọ́n ti ní plan ńlẹ̀ àfi kí yáa lọ bẹ aláàjì Oríyọmí hamsat ẹ gbọ́ ṣé ní tòótọ́ ni ó yẹ kán bẹ aláàjì ìyẹn Oríyọmí hamsat àbí bẹ́ẹ̀ kọ́ kí ló fa ọ̀rọ̀ yìí kí ló mú ọ̀rọ̀ yìí jáde àti pé láàrin àwọn olóṣèlú àti aláàjì Oríyọmí hamsat kí ló fa gbọ́nmi sí omi òtó ẹ tó wá gbọ́ yòókù nínú fọ́nrán yìí ẹ wo ntẹ́yìn náà bá ní lérò tẹ́ ẹ fẹ́ sọ ẹ bá a sọ sí àpò kọ́mẹ́ǹtì wa orí ètò Kúnlé Ìjẹ̀ṣà náà lẹ́wà fáǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí ètò wa ẹ subscribe sórí ètò Kúnlé Ìjẹ̀ṣà ó ní kinní kan bí aago báyìí tí àwọn eléyìnbó ń pè ní notification bell ẹ mọ́ tẹ kinní aago òun kẹ́ on notification bell yín sílẹ̀ kẹ́yìn náà ká lè máa jàǹfààní ẹ̀ bá àbá tó ṣe mú fúnra wá ìyẹn fún ẹ̀yin olólùfẹ́ wa àti fún gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà níbi tẹ́ ẹ ti láǹfààní tẹ́ ẹ ti ń gbọ́ wa. ẹ mọ̀ wá jẹ́ ń gbà yín lákòókò ẹ tó wá lọ gbọ́ ntí àfáà yìí sọ torí ọ̀rọ̀ kúnnú fọ́nrán yìí ó lágbára ó ga jù. kò dáa ká má dá sí i ẹjọ gbogbo ẹ̀yin olóríire ẹ̀yin alágbàríkà ẹ bá mi sí àpúrógámù yìí kọ́ dọ́dọ̀ Alhaji Abdulrahman Oríyọmí hamsat èyí tí ń lọ nígboro oní Ọ̀yọ́ ń pè ọ́ wọ́n ní kí Alhaji Abdulrahman Oríyọmí hamsat kó wá sí gómìnà ní Ọ̀yọ́ state Alhaji Abdulrahman Oríyọmí hamsat Alhaji Abdulrahman Oríyọmí ọmọ hamsat Alhaji Abdulrahman Oríyọmí ọmọ hamsat òkìkí ọmọ hamsat ọ̀rọ̀ tèmi ọ̀pọ̀ fún yín o ìmọ̀ràn ní ọ̀dẹ pọ̀
politician lọ́yọ̀ state wàláì tàláì rọ́bùlì káàbà súnmọ́ bí láìláìláìláwà tí Oríyọmí bá jáde yóò wọlé. Òkìkí ọmọ Hamza ìlú Fẹ́mi lóyè èèyàn kan ṣoṣo bí igba lọ́nà ẹgbà kankan dìkan sákàtà síkìtì àṣòrokò ọmọ bí àpò ẹ̀yìn aláàánú gbogbo ayé ọ̀rẹ́ mẹ̀kúnnù. Àwọn gbogbo ayé policies Ọ̀yọ́ state tó bá jẹ́ pé ẹni tẹ́ẹ̀tì tó kalẹ̀ wàláhì tàláhì ìsúnmọ́bí láìlẹ́dí láìláìláwà kọ́lọ́kọ́ dárí kìíní tí Oríyọmí Hamzat bá jáde yọ wọlé èèpá ni ó dìbò fún ṣẹ́sọ̀ tọ́rọ̀ fún yín kó tó tú àkóbò ẹlòmíì ó ti ìlú tí ń gbé wá gba káàdì ìdìbò lọ́yọ̀ state Oríyọmí Hamzat mọ́ ni. Àwọn gbogbo ayé olóṣèlú lọ́yọ̀ state ọ bẹ́tà kẹ́ ẹ lọ bẹ́ẹ̀ Òkìkí ọmọ Hamza ọ bẹ́tà kẹ́ ẹ lọ bẹ́ẹ̀ jẹ́bà mọ́dọ̀rí ẹ máa ń tó jọ torí tọ́ lọ́hùn àti ní ètò tá a tò sílẹ̀ if not so kò sí pátì náà tí Ajaabra Oríyọmí Hamzat ti gba tíkẹ́ẹ̀tì tí wọ́n dẹ̀ fún tíkẹ́ẹ̀tì tó dìbò pámárì tó sì wọlé tó bá jáde yọ wọlé. Ẹni tí ò bá wúlò fún yẹn nígbà ṣòro wọ́n ní kó dàrú ẹjẹ́ àgbàpọ̀ ta ni mọye gbogbo ẹ tó ti jì inú ọ̀fìn Ajaabra Oríyọmí Hamzat tọ́lọ́ ń lò tó ti fà jáde ni mọ gbogbo ẹ tí ikú ti kẹlẹ̀ fún ayé ẹ̀ tọ́gbẹ́ ẹgbẹ́ Ajaabra Oríyọmí Hamzat lọ́lọ́ ń lò tí ò fi lajú bára rẹ̀ lọ́rùn ni mọye tí ẹ ti parí fáìlì òsì nínú ayé ẹ̀ tọ́jẹ́ pé Oríyọmí Hamzat lọ sọ́dún lówó má bàtà kẹgbẹ́ o ẹ̀yin politician Ọ̀yọ́ má bọ Oríyọmí Hamzat ta kẹgbẹ́ o wà lẹ́ẹ̀tẹ́ bá pé gba lọ́nà ìgbà yọ lẹ̀ ìmọ́lẹ̀ ó ní èyàn ó sì lọ́lọ́run ó ní èyàn ó dẹ̀ lọ́lọ́run Ajaabra Hamzat ìdínà siratal mustaqim ọba tí kó ẹrú máa ṣe ọba mi kọ́ yín máa ṣe kò sẹ́ni tí ò lè ṣòṣèlú kódà bó ọba jẹ́ àfà tó ọba ní rìsọ́ọ̀tì tó ká lọ́wọ́ yọjú síta lọ́jọ́ ìwọ̀n wàláì tó bá jẹ́ kí mo ní rìsọ́ọ̀tì tó ká lọ́wọ́ ni máa jẹ́ ìpọ́lítísà ṣé bá bẹ́ẹ̀ jọ lọ tún lù ṣe ni ẹ láwọn kan ṣe dé ẹ láwọn kan ṣe dá ìwọ tó rò pọ̀ ṣe dá wọn náà bóde kò spẹ́ndì owó ẹ̀ ojú òní tíà ẹ̀yin politics Ọ̀yọ́ state ẹ̀bẹ̀ Oríyọmí ni òtó Oríyọmí bá jáde yọ wọlé o. Ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáláyé ẹ má bínú bí mo ṣe wọlé ló yẹ kí n mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáláyé níbikíbi tẹ́ ẹ ti láǹfààní tẹ́ ẹ ti ń gbọ́ wa tẹ́ ẹ ti ń wò wá lágbára Ọlọ́run Elédùmarè ojú tẹ́ ẹ fi ń wò wá ojú náà ò ní fọ́ o etí tẹ́ ẹ fi ń gbọ́ wa etí náà ò ní di ohun rere bí iye létí yẹn mi àgbọ́ ẹ wo ibi tá fi àdàgbé ètò ìsọlẹ̀ sí lónìí ni èyí bó bá tún ṣe ń lọ àtọ̀jẹ́ kẹ́ ẹ máa gbọ́ ire lójú òun ó rí ire lójú ọ̀la rí ire lójú gbogbo wa ò mọ̀ rí o ire o ó dìgbà orí ètò Kúnlé Ìjẹ̀ṣà náà lẹ́wà ẹ má gbé kúrò ńbẹ̀ ẹ má bá wa wò ó.